welcome. Ọlọ́run bá lékè ọlá ìwà láàmà yìn nínú ṣe rẹ̀ torí pé tó bá ti fẹ́ ṣe ọgbọ́n àti agbára kankan wọ́n. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀ wá pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú wípé ó pẹ́ mi kó tó di pé mo bọ́ sí orí afẹ́fẹ́ nítorí pé láti àárọ̀ àná ní dédé aago 9 ó kọjá ìṣẹ́jú díẹ̀ òun náà ni a ti kúrò ní Ganmọ. A kí ọba yẹn nítorí pé níjojúmọ́ òun náà la gbọ́dọ̀ kí gbogbo wa náà ni a ti rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àkí Ọlọ́run náà àwọn ọmọ kí nítorí pé jojúmọ́ òun náà la máa bára wa ní olùṣètì òun náà la máa bára wa ní mùmínì òun la máa bára wa mùmínà a ti dé o láti òkè kúra walilahi alhamd a sì ti dé láti Ìlọrin a sì dé láti Ganmọ. Ọlọ́run òun lọ́ba tí pé gbogbo ohun kí ohun tó bá ti fẹ́ ṣe fẹ́rú bí ẹrú ti wulẹ̀ kó gbọ́n tó bá pé nǹkan bá ti wà nínú kádàrá Ọlọ́run yóò ṣẹ nínú iṣẹ́ ẹrú. Àwọn oníyè àmì nígbò nítorí pé àwọn kẹlímọ́ọ̀tì kan bẹ tó jẹ́ pé ó ní ìdíkè mọ́ dání bọ́rọ̀ yẹn ṣe ní agbára tó níjọ́ náà ní àárín ìlú òun náà ni wọ́n ti máa sọ pàlàjà má jẹ́ kí àmì ò kankan ó di dáadáa rẹ lọ́wọ́ má jẹ́ ó affect ìkọ̀rọ̀ rẹ ní dáadáa má jẹ́ ó affect n tó ń ṣe fún gbogbo ẹnikẹ́ni ní dáadáa ní gbangba má dúró kó má wà fábit iṣẹ́ Ọlọ́run nìyẹn. Ẹ má wọ Ọlọ́run níjọ́ yẹn bí Ọlọ́run ṣe kádàrá pé ká jí ní alẹ́ mọ́júmọ́ ọjọ́ náà mo wá pé àwọn ẹrú Ọlọ́run tí àjọ travel mọ̀ ní ẹ̀wà ojú oorun yìí favour wa o ibi à ń lọ yìí kò ní favour wọn ní àlájà rárá wàláhì ó favour lẹ́yìn pé tẹ́ ẹ bá ti bínú kò ní sí nǹkankan mo ní ẹ̀yin ń sọ tí ń tèmi ń sọ ohun ẹgbàá mo ní wàláhì ó burú jù wọ́n nítorí kíni kí mo rí mo ní thank you mo nítorí pé kíní àjùmọ̀ṣe ni kakọ́s ni wọ́n dẹ̀ fẹ́ achieve nǹkan kan bẹ́ẹ̀ tí nǹkan yẹn máa ní agbára àwọn èèyàn mi ò gbà mí gbọ́ on getting there ó lárí pé nígbà tí gbogbo nǹkan ń ṣe bó ti ń ṣe mo wà yọ wọn wò nínú igi tí mo wà pé ṣe bí mo sọ fún yín kálukú wọn banújẹ́ mo ní ò ní ìdíkẹ́ ìbànújẹ́ àwọn àgbàlagbà wọn ní al-mu'min al-mujarrab inú ṣe Ọlọ́run náà níbi tí máa ṣe fẹ́ rú wà Ọlọ́run ò ní jẹ́ àṣàbúrú a sì ní níkọ̀rọ̀ bú a sì ní torí ẹ̀ àní yẹ̀ àní gbò lẹ́yìn tí ó máa ṣe tọ́lọ́hun. Ẹ jẹ́ a dúpẹ́ fọ́lọ́hun ṣebí n tó ṣe sábàbí eléyìí alákọ̀ọ́kọ́ òun ni òótọ́ kan ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìbínú kan tí èèyàn bá làámọ̀rí bá sì rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé èèyàn náà ló ṣe sábàbí nǹkan yẹn kò sí ní ta fẹ́ ṣe sí bá a ṣe kúrò ń bẹ̀ òun náà lóbìnrin yẹn ní ẹgbọ́wọ́ wa ṣé rí gbogbo nǹkan pátá gbogbo ní tí àwọn èèyàn film trick ní gbogbo ẹ̀ àjùmọ̀ṣe ni nítorí pé ẹnìkan tó lè mọ iye tí wọ́n ń pè olóríire nìkan ni òun ló lè mọ̀. Ẹ jẹ́ kí n wá mọ̀ọ́mọ̀ fi ní tí wọ́n ń pè ní appreciation kí n fi hàn ká ṣe sùúrù lórí ìyẹn adúpẹ́ fọ́lọ́run tó fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa adúpẹ́ tí mùsíbà ò ṣe wa wọ́n wá gbé wa ò fúnra ara wa òun náà la travel alhamdulillah. Number 1 ká kọ́kọ́ kí Ọlọ́run tó jẹ́ pé bí gbogbo ẹ̀ ṣe lágbára tó ká wọ́ ọ̀ṣọ́ ẹ̀ kúrò lórí gbogbo wa àtẹ̀mí àtàwọn ẹrú Ọlọ́run tá a jọ rìn that is number 1. Ẹlẹ́ẹ̀kejì ó ní pé àwọn àgbàlagbà àwọn ni wọ́n máa ń sọ nípa wípé bó bá di àsìkò ìṣòro ẹni tó bá rí tó dúró tiẹ̀ òun náà lọ̀rẹ́ rẹ nígbà náà. Ìmọ̀ bí màá ṣe dúpẹ́ o gbogbo àwọn èèyàn tí wọ́n tóbi láyé gbogbo àwọn èèyàn tí wọ́n tóbi láyé mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn. Ẹ̀yin èèyàn yìí máa dáa kéèyàn ní àṣepamọ́ rẹ o ṣe rí ní gbogbo àsìkò àdánwò àṣepamọ́ rẹ ni ó sọ bó o ṣe jẹ́. Ní alákọ̀ọ́kọ́ náà kí n kọ́kọ́ kí Ọlọ́run lára bàbá wa Emir àtìlú Ìlọrin ṣe o wallahu yasimuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billah.
látòrí wọn títí dórí gbogbo àwọn èèyàn yéèyàn nílùú Ìlọrin, látòrí gbogbo àfáà tí ń bẹ níbẹ̀, àwọn ọlọ́lá tí ń bẹ níbẹ̀, àwọn onípò tí ń bẹ níbẹ̀, àwọn aláṣẹ tí ń bẹ níbẹ̀. Èrò yẹn pọ̀ tí wọ́n jẹ́ alánàá, tí wọ́n jẹ́ olóríire, tí wọ́n mọ iyì tí jóríire. Ìyìn pé ẹbí mi kankan, ìyìn pé ẹnì kankan, mo ṣàdúró náà ni. Ṣùgbọ́n alhamdulillahi rabbil alamin, Ọlọ́run ò ní ṣe mí lálábùrú bí mo ṣe lò lọ títí tí ní ìpadà sọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n kò gbọdọ̀ strange sí yín. Nínú ń ta akọ mọ́ gíga òun làdánwò wà, nínú ń ta akọ mọ́ oríire òun làdánwò wà, nínú ń ta akọ mọ́ wípé èèyàn jẹ́ ẹni Ọlọ́run ní kó lápá láyé, òun náà ní kó ń tì yín ó máa rí ní tẹ̀mí ẹ̀kọ́. A gbọdọ̀ fẹ́rù rẹ̀ jù. Kò sírú bí èèyàn ṣe lè jẹ́ tí ó sọ pé òun wá fẹ́ fẹ́rù tí mo sọ yẹn òun fẹ́ fẹ́ kù. Alhamdulillahi rabbil alamin. Tí mo bá ní kí n máa kà á, ṣé mo lè mọ iye wọn ṣá? Ṣé mo mọ bí wọ́n ṣe tó? Ṣé nílé ni àbí lájò? Ṣùgbọ́n àwọn kan bẹ tí pé àdúrótì tó fojú hàn ní kọ̀rọ̀ àti ní gbangba, tí wọ́n sì ṣe gbogbo ohun tí wọ́n pè ní gbìyànjú nínú ayé, tí wọ́n dúró lórí pé kàfílà pẹ̀lú ògo Ọlọ́run aburú kan ò ní ṣe. Ọlọ́run mú kí ọ ní o. Mo wá fò ní dúpẹ́ kí n sì fi sọ fún gbogbo ẹ̀yin èèyàn wípé mo ti kúrò ní ibẹ̀ yẹn láti aago 9 kọjá láàárọ̀ àná. Òun náà ni mo ti kúrò níbẹ̀ yẹn. Alhamdulillah. Bólúwa bá ṣerú àmì wò bẹ́ẹ̀ fẹ́ rú, àwọn ẹ̀kọ́ òun lọ́lọ́run fẹ́ fi hàn ẹrú níbẹ̀. Number 1 ó ní wípé wíwọ inú ibẹ̀ yẹn ó jẹ́ kéèyàn mọ bí Olúwa Ọba àlékè ọlá bó ṣe mọ̀ọ́mọ̀ ṣe àwọn tó lọ́wọ́ ní kí wọ́n máa ṣàmójútó níbẹ̀. Alhamdulillahi rabbil alamin. Àti tí wọ́n mójútó. Akí Ọlọ́run correctional center ò ní wọ́n ń pè bẹ́ẹ̀. Adẹ̀kí ọba tó ní wá ní tí wọ́n ń pè ní Islam olùgbìyànjú dárín ò ní wọ́n ń pè ní akin. Olùgbìyànjú ò gbọdọ̀ sójó. Fadilati Sheikh al-Alim al-Allama Labibullahi Lagbaji wọ́n sọ kẹ́lìmọ̀ kan, wọ́n ní kàfílà Ajia Saida, mo fẹ́ kó ẹ ṣe fíkìrì lórí ọ̀rọ̀ yìí. A dúpẹ́ fọ́lọ́run pé wọ́n mú yín wọ bẹ̀rùn èsì jáde. Tó bá jẹ́ wípé inú sàárè lọ́ta yín bá wọ̀ sẹ́ni ọba wọ sàárè a máa jáde mọ́, mo ní rárá, ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo ní mi yẹ mi ìgbò lẹ́yìn tí ń dúpẹ́. Wọ́n ṣe àdúró ti débi wípé wọ́n sùn. Wọ́n á fàdí síkò yìí, mo fi ń kí Ọlọ́run. Mi ìfẹ́ kọ́rọ̀ yín pọ̀, mo kàn fẹ́ kí gbogbo ẹ̀yin ọ̀yàn mọ̀ wípé gbogbo àwọn ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú kéèyàn mọ manipulation, àwọn fabrication, àwọn kéèyàn mọ rò pé lágbájá kí wọ́n mọ ọ̀rọ̀ kì í sọ̀rọ̀. Adájọ́ tí wọ́n wí ni pé Alájà Kaola ẹ lọ ọbẹ̀ yẹn dọ́là, ẹ mú ẹjọ́ lọ síbẹ̀ yẹn dọ́là. Alhamdulillah. Kò sí ní tó jẹ mọ́ nǹkan míì tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọ̀tá ń sọ, kò sí ní tó jẹ mọ́ níbẹ̀. Ọlọ́run Ọba àlékè ọlá wa la wá bẹ̀. Ọlọ́run wọlá pé ìrẹ́ nìkan lọ́ba tí máa ń ṣọ́ ẹrú. Ìrẹ́ náà sì lọ́ba tó tóbi ju gbogbo ń kí ń lọ. Ọlọ́run wọlá pé ìrẹ́ sì lọ́ba tó dá mi. Ọlọ́run dákun mọ́ fún ọ̀tá láàyè. Ṣàánú mi torí pé n tí ń bẹ lẹ́mìí ọ̀tá ó burú gan ju gbogbo ń tẹ̀yìn wò lọ. Ó jìnnà, ó burú gan. Ṣùgbọ́n ní gbogbo ìgbà la máa kí Ọlọ́run. A dẹ̀ ń bẹ̀ yí pé kó dákun kó jọ, kó má fún mùnáfìkí láàyè, kó má falábòsí láàyè. Ọlọ́run má fún kẹ́ni mọ́ni láàyè. Olúwa wọlá pé ọ̀dá mi ó ṣe mí lẹ́ni rẹ̀, ọ̀dá mi ó ṣe mí ní mùmínà, ọ̀dá mi ó mọ̀ọ́mọ̀ fún mi ní istiqama. Ọlọ́run má gbà fọ́ta lórí mi o. Ọlọ́run Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní ojoojúmọ́ àti ní gbogbo ìgbà òun náà ní máa dúró ní dìbì nítorí pé mi ní yẹ̀ mi ní gbò. Ọ̀gọ̀rọ̀ gbogbo àwọn tẹ́ ń ṣeun ní tí wọ́n ń pè ní pé èèyàn wò nìyẹn wípé òkè lágbájá aláṣàfẹ́ fi ẹni Ọlọ́run ọba fi ṣẹ̀sìn ẹ̀dá kankan ò lè fi ṣẹ̀sìn. Mi ní jalè tí ní náyé tán, mi ní lùyàn jìbìtì tí ní èkó láyé, mi ní saburú, mi tí ẹ̀ ní ronú wípé lágbájá mo ní ọ̀dà náà wá ra nǹkan o, ó sì gbowó nǹkan tó ń fẹ́ tó ní nǹkan ní nǹkan yìí ní ṣe bẹ́ẹ̀ o. Màá máa dúró lẹ́yìn tí ó máa ṣe tọ́lọ́run ni. Gbogbo àwọn tí wọ́n sì ń bẹ́nu ìlú yẹn náà wọ́n ní kàfílà ó yé wa, Alájà Kaola ó yé wa, sáà mọ́ fi iṣẹ́ eré lẹ́yìn tí ẹ
mọ́ fi iṣẹ́ rí lẹ́yìn tí a mọ̀ pé ó yàtọ̀ síra wọn wọ́n fẹ́ kó sú ẹni mo ní pẹ̀lú ògo Ọlọ́run mi ní fi iṣẹ́ rí lẹ̀ mi ní fi dáadáa lẹ̀ Ọlọ́run mú dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo olóríire tí ń bẹ nílọrin Sheikh Labib ìmọ̀ bí ń ṣe kíyín ìgbà tí mo kúrò ní ibẹ̀ yẹn tán mo lọ síbi tí mo ti lọ relax wọ́n lájà ẹ̀mí ìbòsójú ọ̀nà ẹ̀kọ́ ẹ lọ relax náà mo á lọ síbi mo ti lọ relax mo wá ń sinmi títí àwọn bàbá olóríire fúnra ara wọn òun náà ni wọ́n lọ ṣètò láti bá mi wá hòtẹ́ẹ̀lì àti gbogbo àwọn ẹni ire tí wọ́n bẹ̀ bẹ̀ walillahi alhamd lẹ́yìn ìgbà tí mo wá sinmi tán òun náà láì ṣe wá ń bọ̀ wá sílé Ọlọ́run á máa kí ọ á máa yìn ọ gbogbo eléyìí náà ni mo tún máa fi ń pass message fún gbogbo ẹnikẹ́ni pé gbogbo wa yẹn mọ̀jà fi ṣe eré lẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kọ́ta ó borí wa mùnáfíkí ò ní borí wa alábòsí ò ní borí wa kẹ́nìmọ́ni ò ní borí wa Ọlọ́run mo kí ẹ mo ká nàbì mo kí gbogbo ẹni tí jẹ́ nire láyé kò sọ̀rọ̀ púpọ̀ kò sí ọ̀rọ̀ púpọ̀ torí kẹ́mi ẹ̀yin olólùfẹ́ kó lè balẹ̀ ni kẹ́mi ẹ̀yin olólùfẹ́ kó lè balẹ̀ ni kẹ́mi ẹ̀yin olólùfẹ́ ó lè balẹ̀ ni kò sẹ́nikẹ́ni tó tiẹ̀ sọ ọjọ́ kejì wọn sọ ọjọ́ tó yàtọ̀ sí between Monday and Tuesday ká tó sọ pé orin tí gbogbo ayé nǹkan yẹn nítorí kọ́rọ̀ lè dùn Ọlọ́run ní gbà fọ́ta lórí gbogbo wa mo kí olórí àtẹlẹ́mù gbogbo ẹ̀yin tẹ́ bá fìfẹ́ jẹ́ òun náà ni mo kí ní gbogbo ìgbà náà ni màá dúpẹ́ mi ìfẹ́ kó pọ̀ àwọn àgbàlagbà wọn ní kì í dùn ọ̀pọ̀ wọn ní sókè òun náà lọ bí oge lẹ́ẹ̀kan sí adúpẹ́ fọ́lọ́run àti dé látòkè kúra àkí Ọlọ́run lára gbogbo olórí yìí pátápátá látòkè délẹ̀ Ọlọ́run ní padà lẹ́yìn wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.